dákun iṣẹ́ wo ló ń ṣe gangan ní pàtó. Dr. Olivi. Táyọ̀ Ṣóbọ́lá Dr. Miracle tó ń gún wọn lábẹ́rẹ́ sinimá ìpele Dr. Miracle. ajé ọmọ wa ẹ máa tà ẹ máa ráwọn tí ó gunra wọn ẹ máa ráwọn tí ó sára wọn pa. Dr. Miracle ló gbé jáde. Doctor, Mrs, Ladies, Miss, Single, and Miracle! You put this on to prove a inside. You be supposed to be taking no sugar. Wọ́n bí ṣe tó ń dúró dé ní a ní patient púpọ̀ tí mo ní ìdàgbàsáré àtẹ́ǹd. Ó ṣe Miracle iṣẹ́ ìyanu tó lágbára fún bàbá náà lọ́ọ̀dún ẹ̀. Gbàgbàgbà ìwọ máa lọ ní. Wọ́n ní kókó tẹ̀lé tó máa bọ̀ kọ́. Táyọ̀ Ṣóbọ́lá directed by Afisa. They go get us back. They go dey do mommy and daddy every time. Instead to carry your leg, wrap am like this, wrap am, make the two dey like this, make you give am from back, give am from side. How they no go dey rush your husband? Wetin happen? You dey boy? Gbọ́dọ̀ ìyá rẹ̀ mọ́. Àwọn kan ti máa ṣàfihàn wákàtí mẹ́rin rí dá o. Irọ́ ni o. Àmọ́ rí mo ti mọ fẹ́ ní sáwọ́. Sinimá titun Dr. Miracle. Táyọ̀ Ṣóbọ́lá iṣẹ́ ló ṣe mú ká. Ẹ̀yin náà tètè náà láti yí kẹ́ wọ́. Ó bẹ̀rẹ̀ yóò fẹ́ bọ̀ ọ̀jẹ̀.